أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Ohun tí a máa bára wa fi sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí òun náà la pè ní àwẹ̀ àfinúfẹ́dọ́gba gẹ́gẹ́ bí ìṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Àwẹ̀ gbígbà ó pàtàkì nínú ìtàn gbogbo ẹ̀sìn lágbàáyé. Àwẹ̀ nínú oṣù Ramadan náà a yàn fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ẹni tí ara rẹ̀ bá dá pé tí ó sì sí lórí ìrìn àjò. Ọlọ́run bá sọ nínú Al-Qur'ani wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo a yàn àwẹ̀ gbígbà fún yín gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ọ̀ranyàn láwọn tó ṣíwájú yín kẹ́ lè bá dẹni rere. Al-Qur'ani orí kejì ẹsẹ̀ 104. Ojúpọ̀nà àwẹ̀ gbígbà nínú ẹ̀sìn Islam ó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba tó ṣàgbékalẹ̀ ìrun kíkí ni. A sì gbàgbọ́ pé ní ọdún kejì lẹ́yìn Híjírà òun náà ni Ọlọ́run ọba ló yan àwẹ̀ gẹ́gẹ́ bí ọ̀ranyàn. Bó tilẹ̀ jẹ́ pé a yan àwẹ̀ fún wa nínú oṣù Ramadan, ó wà lákọọ́lẹ̀ yìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó tún máa ń gba àwọn àwẹ̀ míì tó jẹ́ àwẹ̀ àfinúfẹ́dọ́gba tàbí àwọn àwẹ̀ àgbàgbọ́rẹ́. Nínú ìbánisọ̀rọ̀ yìí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, a fẹ́ ṣàlàyé fún wa báwo ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam báwo la ṣe bá nínú àrọ́bá rẹ̀, báwo ló ṣe máa ń gba àwọn àwẹ̀ àfinúfẹ́dọ́gba. Àǹfààní àwẹ̀ gbígbà ó yẹ ká fi yé wa ká sì tẹnumọ́ pé n tó jẹ́ àǹfààní tó ń bẹ nínú àwẹ̀ Ramadan òun náà ni ìdàgbàsókè ẹ̀mí àti ìní ìbáṣepọ̀ tó dánmọ́rán nínú ẹ̀sìn wa. Àǹfààní tara tí a máa ń rí gbà nínú àwẹ̀ òun náà a lè fojú fòru. Àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ àǹfààní tí ó wà nínú àwẹ̀ ní gbígbà. Alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ó jẹ́ ìlànà tá a fi máa ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn, tá a fi máa ń kọ́ ẹ̀mí wa àti ara wa láti lè nífaradà pẹ̀lú oríṣiríṣi ìpèníjà tá à ń bá pàdé, ìnira tàbí inú bíbí tàbí òǹgbẹ, gbogbo ohun tó ń jẹ́ ohun tó lè máa bá àyàn jà, tó lè máa bá àyàn fínra, òun náà ni àwa wá kọ́ wa báwo la ṣe lè ní àmúmọ́ra rẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú látọ̀dọ̀ àwọn tó jẹ́ sí pé wọ́n máa ń rìnrìn àjò ìdàgbàsókè ẹ̀mí, àṣírí ilé ayé téèyàn fi lè ṣàṣeyọrí òun ni wípé wọ́n sọ fún wa pé ká sọ̀rọ̀ níbà, ká jẹ níbà, ká dẹ̀sùn níbà. Gbogbo àwọn eléyìí òun náà ni ìlànà tẹ́dà fi máa ń kọ́ ara rẹ̀ nínú oṣù ààwẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ààwẹ̀ ó tún gbà wá lámọ̀ràn láti mọ báwo la ṣe ń ṣàdúrà, báwo la ṣe ń ṣètọrẹ àánú, báwo la ṣe ń ṣe dáadáa àti báwo la ṣe ń jìnnà síṣẹ́ ẹbí, tó sì jẹ́ sí pé òun náà ni ó fún wa ní kápá láti lè borí gbogbo àwọn ẹ̀mí tó máa ń tẹ̀ sí ibi. Ẹlẹ́ẹ̀kẹta, ààwẹ̀ tó máa ń là wá, ó máa ń jẹ́ ká lè ní ẹ̀mí àti lára wa kúrò nínú ìmáṣe parahanran láti máa ilé ayé. Á tẹ ẹ̀mí ìmáran kan ilé ayé wa, á tẹ̀ bá pátápátá, á sì jẹ́ kí a ní àlàáfíà àti ìbáṣepọ̀ tó lálàáfíà pẹ̀lú Ọlọ́run ọba tó dá wa. Nípa bẹ́ẹ̀ a máa ní ìdàgbàsókè nínú ẹ̀mí. Nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ àǹfààní àwẹ̀ òun náà ni wípé a tẹnumọ́ pé níbi tí Ọlọ́run ọba tó ṣe ìkẹ́ fún wa nínú Ramadan tó, ó máa ń ràn wá lọ́wọ́ láti jẹ́ pé ká lè máa ka Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ ìgbà, ká súnmọ́ Al-Qur'an, kó sì jẹ́ sí pé a fún wa ní ìtọ́sọ́nà lára ọ̀tọ̀ nípa pé gbogbo àwọn àsọkalẹ̀ Ọlọ́run ọba tó wà nínú ẹ̀ a máa mú wa ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run ọba. Nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ àǹfààní Ramadan òun náà ni wípé ó ń ràn wá lọ́wọ́ láti dàgbàsókè nípa pé ká máa rí oríjú, ká lè máa ṣe oore, ká máa ṣàánú, ká lẹ́mìí àforíjì, ká tún máa túnra wa fọ̀ mọ́ nípa pé ká sọra wa dẹni ìrẹ̀lẹ̀, ká máa hùwà jẹ́jẹ́, ká sì lẹ́mìí àti máa ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà Ọlọ́run ọba. Nítorí pé tẹ́dà bá lè fi ìjẹ ìmu ẹ̀ sílẹ̀, ó lè jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba. Eléyìí òun náà tún ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí Ramadan wá kọ́ wa. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni wípé ó wá tún dá wa, ó mú àlàáfíà ara wa, ó kún ara wa, ó mú kó padà jí pépé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìṣègùn
ni wọ́n ti rí ààwẹ̀ gẹ́gẹ́ bí ìwòsàn. Nípa bẹ́ẹ̀ eléyìí ni àwọn nǹkan ìwọ̀nba péréte àwọn àǹfààní tó jẹ́ sí pé ààwẹ̀ Ramadan ó máa ń fún wa. Ètò kan bí rẹ̀ òun náà ni àwọn ààwẹ̀ àfinúfẹ́dọ́gba tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ibn Abbas wọ́n sọ fún wa yìí pé Ànábì ní kò síṣẹ́ olóore tó lẹ́san tó dáa tó àwọn iṣẹ́ téèyàn ṣe nínú ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Zulhijjah. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kódà bí èèyàn bá sapá lójú ọ̀nà t'Ọlọ́run ọba kò lè tó iṣẹ́ téèyàn bá ṣe nínú ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Zulhijjah. Àwọn sàábé wọn á bèrè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé in tó sọ yìí ṣé pé kéèyàn tún sapá lójú ọ̀nà t'Ọlọ́run ọba náà pé ààwẹ̀ gbígbà nínú àwọn ọjọ́ mẹ́wàá oṣù Zulhijjah ó lóore ju pé kéèyàn sapá lójú ọ̀nà t'Ọlọ́run ọba lọ. Ànábì níbẹ̀ ni ó lóore jùlọ. Kódà ẹni tó lè ṣe òṣùwọ̀n oore tí ń bẹ nínú ọjọ́ mẹ́wàá yìí òun lẹni tó sapá tó jà lójú ọ̀nà t'Ọlọ́run ọba tẹ̀mí ẹ̀ bọ́ títí tó fi kú síbẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ nìkan ló lè ṣe déédéé òṣùwọ̀n dáadáa tí ń bẹ nínú ọjọ́ mẹ́wàá tí ń bẹ nínú oṣù Zulhijjah. Àrọ́bá yìí ó wà nù Sahih Bukhari. Bákan náà àrọ́bá ẹlẹ́ẹ̀kejì agbáwá látẹnu Abu Qatada ó sọ fún wa yìí pé Ànábì sallallahu alayhi wa sallam kí ìkẹ́ àtọ́lọ́ Ọlọ́run bá kó máa bá wọn wọ́n béèrè lọ́wọ́ wọn nípa àwẹ̀ ní ọjọ́ àràfá ìyẹn àti ọjọ́ kẹwàá oṣù Muharram. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ó máa ń pa ẹ̀ṣẹ̀ tó ti kọjá lọ ó máa ń parẹ́ ni. Wọ́n tún béèrè àwẹ̀ ní ọjọ́ àràfá. Ànábì ní ìyẹn náà ó tún máa ń pa ẹ̀ṣẹ̀ tó ti wà ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ sẹ́yìn ó máa ń parẹ́ ni. Eléyìí wà nínú Sahih Muslim. Nínú hadith tó tún farajọ eléyìí Salama bin al-Aqwa òun náà ó ní lọ́jọ́ kan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó pa àwọn èèyàn láṣẹ ní ọjọ́ Ashura. Ó ní kí wọ́n kéde pé ẹnikẹ́ni tí ó bá ti jẹun kó dá oúnjẹ jíjẹ dúró kó gbààwẹ̀. Ẹni tí ó bá sì tí ì jẹun kó má wulẹ̀ jẹun mọ́ kó sọ ọ́ di ààwẹ̀. Eléyìí wà nínú Sahih Bukhari. Urwa bin Zubair pé àwọn gbọ́ látẹnu Aisha radiyallahu anha pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó pa àwọn èèyàn láṣẹ ní kí wọ́n gbààwẹ̀ lọ́jọ́ Ashura. Ṣùgbọ́n nígbà tí Ramadan dé Ànábì sọ pé ẹni tó bá nífẹ̀ẹ́ sí ó lè gbà, ẹni tí ò bá sì nífẹ̀ẹ́ ó lè fi sílẹ̀. Bákan náà àrọ́bá mi tún wá pé Abu Ayyub òun náà sọ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ Ramadan tán tó wá tún fi mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal ìyẹn náà lóṣù tẹ̀lé Ramadan ìyẹn á dà gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ sí pé èèyàn gbààwẹ̀ odidi ọdún kan ni. Ara àwọn àwẹ̀ tánàbí sallallahu alayhi wa sallam tán máa ń gbà tó jẹ́ àwẹ̀ àfinúfẹ́dọ̀gbà nìyí. Bákan náà àrọ́bá mi tún wá tó tún sọ fún wa yìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam a máa gba àwẹ̀ lọ́jọ́ Monday. Ànábì sọ fún wa yìí pé ọjọ́ yìí òun náà lọ́jọ́ tí a bí mi òun sì ní ọjọ́ tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní sọ àsọkalẹ̀ alukuran fún mi. Àrọ́bá yìí wà nù Sahih Muslim. Àrọ́bá mi tó tún tẹ̀lé lẹ́yìn Abu Hurairah ló gbà wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé iṣẹ́ ẹ̀dá Ọlọ́run bá wọn máa ń ṣe ìṣirò rẹ̀ lọ́jọ́ Monday àtọjọ́ Thursday ni wọ́n máa ń ṣe ìṣirò iṣẹ́. Àwọn máa ń gbìyànjú àti gba àwẹ̀ lọ́jọ́ náà nítorí pé àwọn fẹ́ kí iṣẹ́ àwọn kó jẹ́ iṣẹ́ tí wọ́n á gbé déwájú Ọlọ́run ọba nígbà táwọn tó ń ṣe iṣẹ́ olóore. Àrọ́bá yìí wá láti inú Tirmidhi. Aisha tún sọ fún wa pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó mú un lọ́kùnkúndùn ó sì máa ń mójútó àwẹ̀ ọjọ́ Monday àtọjọ́ Thursday. Àrọ́bá yìí ó wà nù Jami Tirmidhi. Ànábì ní ẹ gba àwẹ̀ nítorí pé ẹ lálàáfíà. Abu Dawud tún sọ fún wa pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń sọ fún wa pé tẹ́ ẹ bá gbààwẹ̀ ní ọjọ́ mẹ́ta nínú oṣù pé pàápàá jùlọ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àtọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù á dà gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn gbààwẹ̀ odidi ọdún kan ni. Ara àwọn àwẹ̀ tánàbí máa ń gbà tó jẹ́ àwẹ̀ àfinúfẹ́dọ̀gbà ni. Bá a ti wá sọ pé Ànábì ń gbààwẹ̀ tó yìí tó sì ń gbà àwọn àfinúfẹ́dọ̀ náà tó yìí Ànábì tún ní ẹnu ààlà. Mujiba Bahiliya òun ló sọ ní àtọ̀dọ̀ bàbá rẹ̀ pé níjọ́ kan òun lọ bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lálejò. Gbàtà Ànábì rí òun lọ́dún ní ọdún tó ń lọ sọ́dọ̀ ẹ̀yẹn òun ṣe ohun tó ń fẹ́ ṣe òun padà. Lẹ́yìn wá gbà náà ọdún kan gorí ẹ̀ òun tún wá padà lọ wà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n nígbà tó ń yọjú sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tánàbí rí òun Ànábì wá bèèrè lọ́wọ́ òun sallallahu alayhi wa sallam nítorí pé kò dáhùn wọn mọ̀mọ́. Ànábì wá bèèrè lọ́wọ́ wípé ta ni ọ́ wà ní òun lágbájá ọmọ lágbájá òun Bahil tó ń wá nígbà báyìí ni. Adébáyé ó lẹ́wà jù báyìí lọ nígbà tó wá lákọ̀ọ́kọ́ kí ló ṣe ó ní látìgbà tóun ti lọ òun gbààwẹ̀ ní gbogbo ọ̀sán òun sì ń jí ní gbogbo òru ni
Ànábì sallallahu alaihi wasallam sọ pé ó ti jẹra rẹ̀ ń yà o, ó ti nira rẹ̀ lára o, ojú rẹ̀ ó lẹ́tọ̀ọ́ lára rẹ̀, ìyàwó rẹ̀ ó lẹ́tọ̀ọ́, ó gbọ́dọ̀ máa sùn, ó gbọ́dọ̀ jẹ, ó gbọ́dọ̀ mu, ó dẹ̀ ìfẹ́bípanú rẹ̀ náà kò gbọ́dọ̀ jẹ́ gbogbo ìgbà. Yàtọ̀ sí ààwẹ̀ tó jẹ́ oṣù Ramadan nìkan tó jẹ́ ọ̀ranyàn Ọlọ́run Ọba, òun nìkan l'Ọlọ́run fún wa nígbà láì pé ká gbà pé pérépéré. Gbogbo pé àwọn gbààwẹ̀ ní gbogbo ìgbà, òun ṣàìsùn ní gbogbo ìgbà yìí, ó fẹ́ fi ṣàkóbá fún ara rẹ̀ ni o. Òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbà láàrin pé tó bá tẹ̀ wá fẹ́ gbààwẹ̀, ó lè gbààwẹ̀ lẹ́ẹ̀mejì lóṣù tàbí lẹ́ẹ̀mẹ́ta lóṣù. Arábàmì tún wá tó tún ṣàlàyé fún wa yìí pé Abdullahi ibn Amr ó sọ fún wa pé Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n fi tó mi létí ìrẹ́ Abdullahi pé gbogbo ìgbà ló fi ń gbààwẹ̀, gbogbo òru ló fi ń ṣàìsùn. Abdullahi bá dáhùn lóhùn pé bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ńlá mi bó ti ní nìyẹn, òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní má ṣe bẹ́ẹ̀ o, nígbà tó bá fẹ́ gbààwẹ̀ fúngbà díẹ̀ kó o sì máa túnu fúngbà díẹ̀, fàwọn ọjọ́ kan sílẹ̀ láti máa fi túnu, máa kírun sì máa sùn, nítorí pé ara rẹ ó lẹ́tọ̀ọ́, ìyàwó rẹ ó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó jẹ́ àlejò, àwọn tó wá ń bẹ lájà, àwọn mọ̀lẹ́bí rẹ wọ́n lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ náà. tó gba àwọn nǹkan wọ̀nyí ló gbọ́dọ̀ fún lẹ́tọ̀ọ́ tiwọn, o gbọ́dọ̀ fi ẹ̀tọ́ wọn kó o fi dùn wọ́n. Eléyìí òun náà ni àmọ̀ràn tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fún arákùnrin yìí. Àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé wọ́n lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé àwọn lè máa gbààwẹ̀ títí àwọn ó fi kú, àwọn lè máa ṣàìsùn títí àwọn ó fi kú. Ànábì sallallahu alaihi wasallam pé ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹnìyẹn bèrè Ànábì sallallahu alaihi wasallam pé kí ló dé? Ànábì ní torí pé ojú rẹ, ara rẹ, mọ̀lẹ́bí rẹ wọ́n lẹ́tọ̀ọ́ sí ẹ. Ọ̀dà Ànábì gbọ̀n lámọ̀nà báwo ni kóhun ṣe máa gbààwẹ̀. Ànábì wá sọ fún mi wípé gbààwẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta láàrin oṣù. Ó ní Ànábì mo lágbára jù bẹ́ẹ̀ lọ. Ànábì tún wá sọ fún mi wípé ó dá máa gbààwẹ̀ Ànábì Dawud alayhi salatu wasalam. Àwọn abèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ Ànábì pé báwo làwẹ̀ Ànábì Dawud? Ànábì wá sọ fún pé Ànábì Dawud ó máa ń gbààwẹ̀ ní ìdajì ọdún, ó sì máa ń túnu ní ìdajì ọdún. Yẹn ni pé ó máa ń gbààwẹ̀ nípa kàtọ́, tó bá gbààwẹ̀ lénìí kò ní gbààwẹ̀ lọ́la. Àwẹ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tó gba arákùnrin yìí lámọ̀ràn láti máa gbà ní. Nígbà tí arákùnrin kú lọ́dọ̀ sallallahu alaihi wasallam tán, nígbà tó di pé ó dásìkò gbó, òun náà wá rí i pé ntànàbí ń sọ fóun òótọ́ ni. Ó wá ní ó mà dá o, ìbá ṣe pé òun ti tẹ́tí gbọ́ Ànábì sallallahu alaihi wasallam síwájú àsìkò yìí ni bóun ṣe wá dógbó yìí, ara òun kò bá ti wá dógbó tó báyìí, nítorí pé gbogbo àwọn ìnira tó ti fi ní ara rẹ̀ lára nígbà tí ó sì ń gbààwẹ̀. Àwẹ̀ àfinúfẹ́dọ̀gbà tá à ń sọ yìí, ẹnìkan ò gbọ́dọ̀ yan ọjọ́ Jímọ̀ láàyò pé òun máa gbààwẹ̀ ní ọjọ́ Jímọ̀ fún àwẹ̀ àfinúfẹ́dọ̀gbà. Àrí àrọ́bá yìí náà, ìkan lára àwọn sàbí ṣẹlá sallallahu alaihi wasallam, òun náà sọ fún wa pé ẹnìkan lọ bá Ànábì sallallahu alaihi wasallam dálejò níjọ́ kan. Ó wá béèrè lọ́wọ́ Aisha pé ṣé Ànábì máa ń gbààwẹ̀ lọ́jọ́ Jímọ̀? Aisha ní Ànábì kì í gbààwẹ̀ lọ́jọ́ Jímọ̀ o, àfi tó bá ṣe yí pé ó ti gbààwẹ̀ ní ọjọ́ Thursday. Kódà Ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ bá ẹnìkan lálejò, Jawahir bin Harith. Nígbà tí Ànábì dọ́dọ̀ ẹ̀, Ànábì ní ṣó ń gbààwẹ̀ ní lọ́jọ́ Jímọ̀? Ó lóun gbààwẹ̀. Ànábì ní ṣó gbààwẹ̀ lánàá? Ó lóun ò gbààwẹ̀ lánàá. Ó sì fẹ́ gbààwẹ̀ lọ́la? Ó lóun ò ní gbààwẹ̀ lọ́la. Ànábì ní lọ jáwẹ̀ náà. Bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ni fún wa láti gbààwẹ̀. Ànábì kọ̀ láti gbààwẹ̀ lọ́jọ́ ìtúnu. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló wà tó jẹ́ pé nígbà tí ìtúnu àwẹ̀ bá dé, bóyá nítorí pé àìkọbi ara sí rẹ̀ tàbí àìmọ̀ rẹ̀ nígbà táwẹ̀ bẹ̀rẹ̀, bóyá àwẹ̀ rẹ̀ ó pé kò tí ì pé 30, kò tí ì pé 29, àwa yarí pé àánú àwẹ̀ tòun kò tí ì pé òun gbọ́dọ̀ gbá ni o, yóò sì tún máa wá gbààwẹ̀ lọ́jọ́ tá à ń túnu. Ẹni tí bá ń ṣe irú ilé yìí ó ń takò sínú òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ni. Bẹ́ẹ̀ náà lọ́jọ́ iléyá náà a kì í gbààwẹ̀ lọ́jọ́ iléyá, bó tilẹ̀ jẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tán bá ń lọ yídì nítorí pé wọ́n ti gbààwẹ̀ láti ọjọ́ kìíní, ọjọ́ kejì, kẹta títí dé ọjọ́ kẹwàá oṣù Zulhijjah. Nígbà tán bá wá dé yìí wọ́n á gbààwẹ̀ lọ nígbà tán bá ń lọ yìí, ṣùgbọ́n ní kété tá a bá ti kírun tán Ànábì á fi ẹran léyá á fi sínú. So èèwọ̀ ni fún wa láti gbààwẹ̀ lọ́jọ́ ìtúnu àwẹ̀ tàbí lọ́jọ́ iléyá. Àdìsí yìí náà ó wà nù Sahih Bukhari tá a gbà wá látọ̀dọ̀ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Abu Hurairah tún sọ fún wa pé òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kí ìkẹ́ àtọ̀rọ̀ Ọlọ́run bá tó máa bá, ó ní kò lẹ́tọ̀ọ́ fóbìnrin láti gbààwẹ̀ àfinúfẹ́dọ̀gbà láì gbàṣẹ lọ́wọ́ ọkọ ẹ̀ nígbà tọkọ ẹ̀ wà nílé, tàbí kó sọ fún pé kó yọ̀ǹda fóun òun fẹ́ gbààwẹ̀, tọkọ ò bá ti yọ̀ǹda fún kò gbọ́dọ̀ gbààwẹ̀. Eléyìí òun náà ní súnà kárọ̀lá Muhammad sallallahu alaihi wasallam. Ní ìkádìí ọ̀rọ̀ wa a rí àkọsílẹ̀ láti ọ̀dọ̀ Hazrat Mirza Ghulam Ahmad Imam Mahdi alayhi salatu wasalam tí wọ́n ṣàlàyé fún wa nípa ẹwà tí ń bẹ nínú ààwẹ̀ gbígbà. Wọ́n ní ká máa rántí pé ààwẹ̀ kò túmọ̀ sí pé bóyá èèyàn fi àìjẹ àmú sílẹ̀. Ohun tó túmọ̀ sí òun náà ni wípé kéèyàn gbìyànjú kó máa rántí Ọlọ́run Ọba lọ́pọ̀lọpọ̀, kó sì tẹ̀lé ìṣe kárọ̀lá Muhammad sallallahu alayhi wa sallam. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.